Koiki Media bringing the work closer to your doorsteps. Koiki Media bringing the work closer to your doorsteps. Campaign sensitization ni à ń ṣe níbí ní àárọ̀ yìí nílé bàbá wa Chief Sunday Igboho. Àwọn ènìyàn tẹ́ ń rí láti oríṣiríṣi ibi ní location 9 ni wọ́n ti wá sí bíbá ní àárọ̀ yìí. A ní àwọn tó wá láti Ògbómọ̀ṣọ́, àwọn tó wá láti Ṣakí, àwọn tó wá láti Abẹ́òkúta, àwọn tó wá láti Àkúrẹ́, gbogbo wọn náà ni wọ́n wà ní bíbá ìbáwọ̀. Mr. Koiki Media náà lè ní. Kí ló ṣe àwa ẹjọ́ náà báwo la ti jẹ́wọ́ Nàìjíríà ni. Tó papọ̀ mọ́ra wọn ni. Èdè òjọ́ra ìṣesí òjọ́ra kí ló wá ìmúragan wa gan òjọ́ra. In terms of broadcast, share, let it reach more people to know what we are doing presently here. Àwí fún wọn tó ọmọ ọba kí kálukú gbàdúrà lọ o. Ìṣèjà òbí ọ̀rọ̀ ní nílé ayé bí. Ìjọkan ò mọ níṣẹ̀rú ìtọ́ o nílé ayé bí. Nílé ayé bí. Mo ní ẹgbẹ́ rí nílé ayé bí. Ìjọkan ò mọ níṣẹ̀rú bí. Ìjọkan ò mọ níṣẹ̀rú ìjọ o. Ètí mò ń sọ ni pé ìjọ society kan ò ní ṣẹrú society kan Yorùbá ò ní ṣẹrú Haúsá Yorùbá ò ní ṣẹrú Fúlàní olórí ni wá àgbọ̀dọ̀ dọ́mọ ẹ̀yìn torí ẹ̀ la fi péjọ sí bíbá yìí pé wọ́n ti kà wá fún ẹni ẹ̀yìn àfẹ́ jẹ́ ni ẹ̀yìn mọ́ olórí ni wá orí la fẹ́ jẹ́ àfẹ́ jẹ́rù mọ́ àbí ṣé bẹ́ẹ̀ kọ́ ni a wí fún wọn tó o wọn kọ̀ wọn ò gbà o kí kálukú gbàlú ẹ̀ lọ o kì í ṣe ìjà o sẹ́rí níta ń ṣe yìí tó bá yẹ pé lóòótọ́ tá bá mọ̀ pé nítumọ̀ lójú wa ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ẹ jẹ́ kékeré ìjẹ́ wa lọ́kàn ṣé ẹ mọ̀ pé ńlá sọ ẹnìkan ó ti United Kingdom wa ó fi sẹ́lẹ̀ ó fọmọ́lẹ̀ ó fi ìyàwó lẹ̀ ó wá wá ṣé sógun fẹ́ lọ ja òun ní United Kingdom ó kò lè já United Kingdom náà àwọn tá a wà Nàìjíríà náà wọ́n lè kó jà tí ara United Kingdom tó fún wa fi àsìkò rẹ̀ lẹ̀ fún wa gbogbo àwọn tá a wá wà létí kìíní nǹkan kí lẹ́tà nípa àkókò wa lẹ̀ ẹ dákun torí Ọlọ́run àtúntàrà wa sọ tábà ti kú òbí ẹ má jẹ́ o mọ̀ pé ibi tá a ti ṣèpàdé náà lọ ètí ká bẹ̀rẹ̀ fẹ́ wọ́n ti sọ oríṣiríṣi fún wa pé kásì báyìí lẹ́yìn ìpàdé yìí mo fẹ́ máa gbọ́ kẹ́ ẹ máa pe nọ́mbà Alhaji Yusuf hello àwa ti di 500 ni o ẹ máa bọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀ o àbúmíbà àwa ti di 1000 ẹ máa bọ̀ ẹ wá bá wa sọ̀rọ̀ nǹkan tá a lè ṣe lélẹ̀ tó jẹ́ pé a lè gbára wa kalẹ̀ nínú tí àwọn Fúlàní àti Haúsá tán kó wa so màá gbé kinní fún Koiki wọn á bá wa sọ̀rọ̀. Oòduà Oòduà. Mo kí gbogbo wa pé a kú ìjókòó. Mo kí ẹ̀yin bàbá wa tí mò ń rí ní àárín wa tí ẹ ní èníjọ́ Sunday pé ẹ máa jókòó sílé ẹ wá darapọ̀ mọ́ àwọn ọmọ yín. Mo kí àwọn màmá wa tó wà lórí ìjókòó. Mo kí àgbàlagbà mo kí ọmọdé orúkọ tèmi ò yí padà Ọláyọmí Koiki tí gbogbo yín mọ̀ sí Koiki Media. Inú mi dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé eléyìí ló máa jẹ́ àkọ́kọ́ tí mo láǹfààní àti wà lórí ìdúró tí mo ní àǹfààní àti wà lórí ìdúró báyìí tí mo wá ń wo live and direct ẹ mọ̀ pé iná máa wò mí live and direct ni. lójú ẹlòmíì ó dàbí ìgbà tó yẹ pé àní wálé nígbà tá à ń pariwo lọ́hùn kò ń ṣèmi nìkan gbogbo wa pátápátá la máa wálé. in tó ṣe kókó jù ń bẹ̀ ni pé ká dúpẹ́ fún Elédùmarè ká dúpẹ́ fún Ọlọ́run Ọba pé
ẹ̀mí tó connect wa òun ló jẹ́ káwa máa sọ kẹ́yìn máa gbọ́ láti wá pàdé báyìí. wọ́n dẹ̀ ní tásìkò báyìí tí tó wọ́n ní tásìkò bá tó kò bá ṣe kí ni ọlọ́njà rí mi pa. ẹ ti gbọ́ oríṣiríṣi ẹ ti gbọ́ lẹ́nu gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tó ń ṣe mí nìkan. mo máa ń sọ kankan pé èmi kan ni mo jẹ́ akíkanjú jù láàrin gbogbo wa o gbogbo wa pátápátá lakíkanjú but àwa ń fi ìbẹ̀rù sí ẹlòmíì tó jókòó sáàrin wa báyìí one leg in one leg out ló ṣì ń ṣe ẹ kò ń ṣẹjọ yẹn má bínú location 419 ni lórí irọ́ wọ́n máa play oríṣiríṣi game pẹ̀lú wa bá ṣe ń bá lọ rẹ̀ àmọ́ nígbà tí mo láǹfààní pé tí bàbá wa Professor Banji Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọ́n pè mí láàárọ̀ yìí ìbá pé wàhálà tá à ń fún bàbá ṣe at his age wàhálà tá à ń fún wọn ṣe bẹ́ẹ̀ ṣe ń fà wọ́n àwọn kan fà wọ́n àwọn tó lọ rí wọn lánàá tí Mr. Lawada àwọn ló lọ sí ọ̀dọ̀ bàbá lánàá wá tó 600 nínú ẹ̀ wọ́n tó bá wa ṣe pàdé nínú Zoom meeting nínú ẹ̀ àwọn kan á tó fẹ́ bá wọn sọ̀rọ̀ nígbà tó wá pè mí láàárọ̀ yìí mo ní nígbà tó ní ó yẹ kó débí báyìí láàárọ̀ yìí kó wá yiri Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho bàbá wa ní wọ́n rí àwọn bẹ́ẹ̀ mo ní bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ yẹn wàhálà tẹ́ ń ṣe yẹn pọ̀ díẹ̀ wàhálà tẹ́ ń ṣe ó pọ̀ díẹ̀ nítorí pé àwa ọmọ yín à ń fà yín lọ́tún lósì so ìgbésẹ̀ tẹ́ ń gbé tí bá wá wo gbogbo àwa youth báyìí torí youth ní gbogbo abáyé o ìgbésẹ̀ wo gan làwa náà fi gbé báyìí ìgbésẹ̀ wo la fi gbé number one ìtagbé dání kò ní kankan ṣe pẹ̀lú politics lórí mo mọ̀ pé wọ́n ń gba politics nílùú Ìbàdàn yìí wọ́n ń gba politics politics àmàlà wà politics APC wà PDP wà a ní kẹ́ máa mú wọn lọ́rẹ̀ẹ́ ní tá à ń sọkọ́ nìyẹn but ẹni tí à ń fẹ́ máa sọ̀rọ̀ lé lórí tí a gbé dání ẹni tó máa wúlò fún àwa àti àwọn ọ̀ràn wa tó ń bọ̀ lọ́jọ́ iwájú tá bá ti wá jẹ́ kí yẹn ká kọ́kọ́ understand yẹn á easy fún wa láti communicate pẹ̀lú àwọn tí kò tí ì yé àwọn tó mọ ọ̀rọ̀ sọ ju èmi lọ mo fà wọ́n síwájú wàá lè break it down kí ni àǹfààní kan tá tẹ̀ ń jà fún gan tó ẹlòmíì ò tí mọ àǹfààní ẹ̀ tá bá ti wá mọ àǹfààní ẹ̀ a lè wá sọ fún àwọn tó kù tí wọ́n ẹ̀ tí mọ àǹfààní ẹ̀ ẹlòmíì inú wa ó ń wò pé ìjọba tí ẹ fẹ́ kúrò nínú ẹ̀ ó mà burú gan ẹ̀rín àwa pa mí màá rán wọn létí pé 29 years ago 1991 ṣé mo correct pẹ̀lú déètì ẹ̀yin tẹ́ mọ mars ó máa pé 30 ní December 26 ìlú kan wà tó ń pè ní USSR I'm sure pé àwọn tó mọ ìlú yẹn àwọn tó mọ 1990/91 yes Czechoslovakia is 91 ìlú yẹn pín gbogbo tó fi jà wọ́n jà lóòótọ́ ọjọ́ mẹ́wàá ni ọmọ tó bí níjọ́ náà lọ́hùn kò tẹ́ ẹ mọ̀ pé lóun jà so ìtí mò ń try láti sọ ni pé àwa tá jókòó sí bíbà àtàwa tá ti lọ́mọ tá à ń gbàdúrà pé tọ́mọ ẹ má máa fi pé 30 years ìtèmi ti fojú rí kó má tẹ̀ rí so tá a bá wá ń fìyẹn sí ẹ̀mí wa tá à ń fi sọ́kàn ara wa á jẹ́ kí ẹni tá a fẹ́ bá sọ̀rọ̀ kò yé ẹ jẹ́ gbọ́ ara yí dáadáa o amọ̀pá tí ń gbọ́ fúlàní ẹlòmíì ò tẹ̀ wá mọ́ kí là ń jà fún gan mọ́ nísìn torí à ń pé ọ̀rọ̀ fúlàní la tún gbé dání lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò ń ṣe fúlàní là ń bá jà o
a fẹ́ dá dúró òun nìjà tá à ń jà tí bá wá pé ìjà ẹ mọ̀ pé Yorùbá le gan bí ṣe sọ pé ìjà yẹn nísìn ẹlòmíì tí ń wò pé ẹjọ́ yín tẹ́ bá wọn broadcast ẹ máa bá wa share ẹjọ́. àmọ́ ìjọpọ̀ lọ́wọ́ we are not okay with the amount of activities we are having present. 1953 bí ṣe sọ pé àwọn tó mọ history díẹ̀ wá sọ fún àbọ̀ ẹ jẹ́ ń sọ díẹ̀ nígbà tá a náà fẹ́ gba independent ní 1953 àwọn tó raise motion pé àìtí ready àwọn Hausa ní north ẹ bí mi pé kí ni ìdí èèyàn kan ló graduate láàrin wọn àwa ti ní 1000 1953 so that means pé gbogbo wa àtẹ̀tọ́ kàwé àtẹ̀tọ́ kàwé ní Elédùmarè dá wa gẹ́gẹ́ bí ẹ̀dá kan wọn ò wá jẹ́ kẹ̀dá yẹn kó yọ lára wa mo dẹ̀ máa ń sàn kankan pé kò sí yàtọ̀ pẹ̀lú ẹ̀yin tẹ́ wà nílé àtàwọn àtàwà lókè òkun nítorí pé Elédùmarè tó dá wa ó ti fi jí nǹkan sínú ara wa ọ̀tọ̀mátìkì ni màá wá ṣàlàyé fún yín ẹni tẹ́ ẹ̀ ń wò nísìn tó dàbí pé kò mọ̀ kankan ṣe tí bàbá yìí nísìn bóyá ó kọ́ṣẹ́ mẹkáníìkì tó ń dùn mí pé mi ò kọ́ kí tó kúrò nílé torí pé owó ló fi ń gbà nílùú òyìnbó bọ̀ nítorí pé bàbá Fàlí tí mò ń rí níjọ́ náà ní phase 2 ẹgbẹ́ títì ló ti ń ṣe mẹkáníìkì so kò sí boost kankan láti ìjọba bọ̀ tí bàbá Fàlí bá ráyè dé Germany táwọn tó mọ value bàbá Fàlí ò ní máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì workshop ló need àwa pọ́ǹpẹ̀ pẹ̀lú owó àǹfààní tá à ń fi mú wá nìyẹn but ẹlòmíì ní sá ní ìjọ òun àǹfààní yẹn gan máa dé màá wá fi máìkì sílẹ̀ màá padà wá ẹ̀yin náà fún wa láǹfààní àǹfààní tẹ́ máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ayé ni pé kí ni tẹ́ ti jẹ́ nínú Nàìjíríà yìí tó gẹ́gẹ́ bí ìwúlò what are the benefits you have gained from this country called Nigeria? ẹ mú yẹn dání àbẹ̀rẹ̀ yẹn lẹ́yìn òkè gbogbo yẹn. Oòduà Oòduà Elédùmarè ìjọba òòṣà jagunmọ́lé of Yorùbá land Sunday Igboho ìbáwò gbogbo ẹ̀yin ọmọ káàró òjèrè tó lóríkì mo ṣèbà fún yín o ọ̀rọ̀ pèsè jẹ́ ọmọ aládé tó wá sọ̀rọ̀ ẹ̀ di ìtàkùdà ṣé ẹ̀bí ẹ̀ ni àbá fọwọ́ fà àbí bí elédùà ṣe sọ wípé bó ṣe máa rí nìyẹn ẹ̀yin ọmọ káàró òjèrè ẹ jẹ́ ká ronú níbo la ti ń bá gbogbo ẹ̀kọ́ tó wá di bíi ìbànújẹ́ ìfàsẹ́yìn fọ́mọ ọmọ káàró òjèrè lẹ́nìí nígbà tí Ọlọ́run máa ṣe ìṣàǹdáyé nínú àwọn ìtàn tẹ́mi kà nínú gbogbo àwọn ẹ̀yà tí Ọlọ́run dá sórí ilẹ̀ ayé tó jẹ́ pé Ọlọ́run dá wọn pẹ̀lú spiritual powers agbára what you call celestial powers tó ń ṣe èèyàn lásán àwọn ọmọ Yorùbá ni tẹ́bàdẹ̀ wo history Yorùbá tábà padà sí history over 13,000 years ni Yorùbá ti wà gẹ́gẹ́ bí ẹ̀yà nígbà kan wọ́n ń pè wá ní àwọn Akú àwọn kan pè wá ní Ifẹ̀ people àwọn kan pè wá ní Ànàkó not until nígbà tí Ọ̀yọ́ empire ṣubú táwọn àwọn merchants from Timbuktu and Jenny tó ní contact pẹ̀lú ilẹ̀ Yorùbá nígbà Ọ̀yọ́ empire ni wọ́n so orúkọ wa from Yorùbá sí Yorùbá nígbà tí òyìnbó dé tó nílẹ̀ Yorùbá kan tó dé láti ń bára wa jà Èkìtì parapọ̀ wọ̀ Ìjẹ̀bú Ẹ̀gbá wọ̀ Ìwó Ìjẹ̀ṣà wọ̀ but pẹ̀lú gbogbo tá à ń jà láàrin ìwà yìí a gbàgbé pé ọmọ orísun kan náà ni wá Èkìtì Ẹ̀gbá Ọ̀yọ́ Ìjẹ̀bú a mọ̀ pé ibìkan náà ni gbogbo wa ti wá bàbá kan náà ló fi
orí wa sọlẹ̀ nígbà tí a máa parí ìjà láàrin wa nǹkan tó ń pè ní Ìkírìjì Treaty 1774 1775 76 láàrin Ìbàdàn àti Èkìtì parapọ̀ kò kí ń ṣe òyìnbó ló sọ fún wa wípé aláti parí ìjà láàrin wa àwọn èèyàn wa ló wò wípé kí là ń bá wa jà fún a bá wa jà fún 16 years kí ni ìjà tá à ń jà ìjà wípé a fẹ́ kí ẹ̀yà kankan nílẹ̀ Yorùbá kó ẹ̀yà míì Yorùbá lẹ́rú kí ló wá dé ta wá ń jẹ́ kí Fúlàní àtàwọn Haúsá àtàwọn ẹ̀yà yòókù máa kó lẹ́rú nínú Nàìjíríà nǹkan tá a gbà láàrin ara wa wípé ká ṣe fúnra wa òun làwa wá ń gbà from 1914 tó ti expire ní 2014 àbòsí irọ́ nínú ìyà nínú ìṣẹ́ ọmọ aládé nígbà tí òyìnbó máa wá sílẹ̀ dúdú wọ́n lọ ṣe research pé ó láwọn ẹ̀yà kan nílẹ̀ aláwọ̀ dúdú tó ní ọgbọ́n òyìnbó tí wọn ò gbọ́dọ̀ jẹ́ kó dá dúró bí orílẹ̀-èdè professor kan ni wọ́n assign British government assign nígbà yẹn pé kọ́ lọ ṣe foundings yẹn nílẹ̀ aláwọ̀ dúdú nígbà tó máa délé aláwọ̀ dúdú wọ́n lọ káàkiri àwọn Mongo Park London Brothers àwọn kan lọ South Africa àwọn kan lọ sí Uganda wọ́n lọ káàkiri wọ́n lọ ṣe foundings wọn nígbà tó máa submit report káwọn àwọn òyìnbó tó meet ní Berlin conference 1884-1885 the report ready from British government wípé àwọn ẹ̀yà márùn yẹn gbọ́dọ̀ jẹ́ kó dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó lómìnira tẹ́ bá jẹ́ kó dá dúró wọ́n máa jù wá lọ. máa dáwọ́ àwọn orílẹ̀-èdè fún Zulu ní South Africa Shaka ní Zulu wọ́n ní wọn gbọ́dọ̀ jẹ́ kó dá dúró bí orílẹ̀-èdè. tẹ́ bá lọ sí Uganda wọ́n láwọn tó ń pè ní Buganda wọ́n ní wọn gbọ́dọ̀ jẹ́ kó dá dúró. tẹ́ bá lọ sí Ghana àwọn tó ń pè ní Ashanti wọ́n ní wọn gbọ́dọ̀ jẹ́ kó dá dúró pé wọ́n ní ọgbọ́n àti òye òyìnbó. tẹ́ bá wá sí ibi tó ń pè ní Nàìjíríà location 419 wọ́n ní Yorùbá àti Biafra àwọn Igbo wọn ò gbọ́dọ̀ jẹ́ kó dá dúró because kò sí nǹkan táwọn fẹ́ kó nílẹ̀ aláwọ̀ dúdú tó yẹ pé táwọn máa wòye bá gba òmìnira wọn ò ní jẹ́ kí àwọn orí nǹkan ìjàmbá táwọn fẹ́ ṣe fún àwọn èèyàn aláwọ̀ dúdú. so nígbà tí wọ́n máa pín wa ní 1884-1885 the Berlin conference wọ́n make sure wípé gbogbo àwọn ẹ̀yà tí wọ́n wà compatible tí wọ́n lédè kan náà tí wọ́n láṣà kan náà wọ́n wá kó wọn jọ rẹpẹtẹ sí orílẹ̀-èdè kan wọ́n wá mú àwọn orílẹ̀-èdè tí wọ́n ní àṣà tí wọ́n ní èdè tí wọ́n ní làákàyè wọ́n wá tó ń pẹ́ population wọn ò tiẹ̀ tó population àwọn tó ní làákàyè wọ́n wá bí agbára fún wọn wọ́n wá fi wọ́n jọba lórí àwọn tí Ọlọ́run ti bù láti gbà tó Ọlọ́run tó ti ṣe orísun wọn òun ló bá ilẹ̀ Yorùbá dé location 419 nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣakitiyan wípé wọ́n máa fún wa ní wọ́n máa amalgamate wa as at 1903 àwọn ìjọba Britain bá Fúlàní ṣe extra meeting under Rodu Guard wọ́n pè ní Anglo-Fulani Pact wípé tí wọ́n bá dá Nàìjíríà lẹ́tọ̀ọ́ wọ́n ti plan ẹ̀ kọ́tọ́ amalgamate wa 1914 wọ́n ti plan gbogbo ìkọ́ tí àwọn Britain fẹ́ fi Fúlàní ti achieve ní orílẹ̀-èdè Nàìjíríà tó fẹ́ dálẹ̀ ní 1914 kí ló wá ṣe wọ́n wá sign agreement pẹ̀lú Fúlàní kí ni ìdí tó fi ṣe bẹ́ẹ̀ àwọn mọ̀ wípé Fúlàní ò ní ilẹ̀ kankan níbi tí wọ́n fẹ́ dálẹ̀ bí Nàìjíríà àwọn tó ní ilẹ̀ àwọn Haúsá ní orúkọ Haúsá yìí ni wọ́n pè ní àwọn Abe HABE àwọn àti Yorùbá àjọ tán but history wa ò jẹ́ the same thing báwọn ṣe ń ṣe àṣà ìbílẹ̀ àṣà ìṣẹ̀ṣẹ̀ làwọn náà ní tiwọn àwọn Fúlàní yìí tábà ti ṣẹ́gun Nàìjíríà problem Fúlàní ti tán so èyí tó ga mi sọ lẹ́kọ̀ọ́ Kóìkì tó sọ wípé àwọn èèyàn tí wọ́n ń sọ ìjàngbara lẹ Yorùbá ní pé ìjà Fúlàní gan Fúlàní mọ̀ pé Nàìjíríà ti fẹ́ pín lọ́ ṣe bèrè kan tó ń ṣe tábà ti parí Nàìjíríà a ti ṣẹ́gun Fúlàní completely kò sí Fúlàní mọ́ then gbogbo nǹkan tó lọ́wọ́ ti kọ́ mọ́lẹ̀ Yorùbá nígbà tó lọ́wọ́ ti ṣẹ̀dẹ̀ wa gbogbo àwa jáde ògo Yorùbá wa jáde síta gbogbo àgbáyé. kí bá mú ọ̀rọ̀ gùn nígbà tí wọ́n máa kó wa papọ̀ ní 1914
òyìnbó ní òfin kan òyìnbó kì í fi òfin ṣeré pé tẹ bá sign any contract fáwọn tó jẹ́ bí lọ́ọ̀yà láàrin wa ń bíbá contract yẹn máa expire after 100 years ẹni tó ra ilẹ̀ lọ́wọ́ onílẹ̀ by 99 years lease ni ẹni yẹn ó lè make request láti gbalẹ̀ ẹ̀ padà sọ́gbà tó kó wa papọ̀ ní 1914 òyìnbó mọ̀ pé tó bá di 2014 Nigeria máa expire wọ́n mọ̀ but because àwọn leaders ti wà nílẹ̀ káàwọ̀ òjíire àwọn olóṣèlú wa wọ́n ti bá àwọn tó ń darí wa láti òkè ọya wọ́n ti jọ múlẹ̀ wípé ọ̀nàkọ̀nà táwọn bá ṣe máa gbà tó fi jẹ́ pé Nàìjíríà ò ní pín 2014 àwọn ṣe tán láti make sure pé kò ní rí bẹ́ẹ̀ nígbà tá à ń jà ìgbà June 12 tábẹ̀rẹ̀ já June 12 ìjà June 12 lọ́la Yorùbá lójú for the first time gbogbo ẹ̀yà nílẹ̀ Nàìjíríà wọ́n di ìbò fún ọmọ Yorùbá kan bó tẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá yìí náà ní tiẹ̀ lọ́wọ́ àwa Yorùbá tá dìde tá jà fún MK Abiola àjà fún MK Abiola tó bá MK yóò jẹ́ ọmọ Yorùbá torí kò ń ṣe àwọn nìkan láti gbó fún 40 million Nigerians voted for him for the first time I break power Sokoto Caliphate àti mẹ̀kúnnù àtọlọ́wọ́ àti gbogbo ajáde lọ dìbò fún Abiola tó wọ́n sọ pé òun máa yọ ìṣẹ́kù nínú láìpẹ́ àwọn ọmọ mẹ̀kúnnù kí ló wá ṣẹlẹ̀ nígbà June 12 àwọn èèyàn wa náà àwọn tí ò fẹ́ ká ní Oòduà nation yìí náà ló lọ bá wọn lọ́rùn pé Abiola ò kì í ṣe mẹsáyà wọ́n pa Abiola abẹ̀rẹ̀ já June 12 ó yẹ ká ti lọ láti 1998 ó yẹ ká ti rí ẹbí Yorùbá ti lọ láti 1998 yẹba wọn ti àwọn Adésọyà pẹ̀lú Adésọyà Nàtẹ́kò Afẹ́nifẹ́re ó ní mítì ìkọ́jọ́ lọ sí ní California na I'm aware of ibẹ̀ làwọn bàbá Ọmọ́tọ́lá bẹ́ẹ̀kọ́ ẹ̀sọ́ Kútì tààlà òní the socialist tó ti ṣe flash Yorùbá síta as far back as 1998 tó ti ṣe flash bàbá Ọmọ́tọ́lá ló set up committee tó ti ṣe flash yẹn under Oòduà liberation movement bí àsìkò ti tó kí Yorùbá máa lọ ìyẹn làwọn Haúsá rí tó fi tètè sáré lọ pé àwọn púpù yìí ti fẹ́ lọ àwọn táwọn máa fi mú Nàìjíríà tó nìyí táwọn ò bá gbé ní ẹ̀fọ́ láti fi sọ káwọn fẹ́ Yorùbá òun ló ṣe lọ fún Ọbásanjọ́ jáde nínú ẹ̀wọ̀n àtọ́lúfàlàyé tó gbà wípé kí wọ́n jẹ́ kí Yorùbá pé nǹkan ṣe wá di gbogbo pàtì ní ọmọ Yorùbá wọ́n ṣe pé kí ọmọ ìwẹ̀kúrú lẹ Yorùbá lárí wọ́n ṣe pé kí Yorùbá lómìnira wọ́n ti mọ̀ pé ó jẹ́ pé pé lẹ́nu àwọn ọmọ Yorùbá ti fẹ́ gbogbo pé kìnìún ti dìde wọn ló fẹ́ fojú kìnìún nínú gbó àwọn Yorùbá tí wọn ò fẹ́ ká lóògùn àlẹ́ ní tí wọ́n ń tako chief ògbó àti ẹ̀rọ kábìrì tó ìdí tó jókòó sí bàtà wa lókùtà ìṣàkìtìyàn káàkiri ní òtítọ́ àti ní òdodo àwọn yẹn náà tó jà lọ́ngbà yẹn náà ni wọ́n fẹ́ ká lọ́nsìn àwọn alálẹ̀ àfi ẹ̀jẹ̀ wọn wẹ̀. now níbi tí ọ̀rọ̀ wa dé sí ìsà òun ni wípé iṣẹ́ ti wá yá báyìí 90 days sọ fún wa ti expire 90 days láfún ìjọba lápapọ̀ ti expire nítorí pé 1999 constitution of ewu wansi Nigeria ti expired legally Nigeria ti expired so the only thing tó fi mú wá dúró ní election ẹ lọ selection tabala ti ń bá wọn selection ní ọdún mẹ́rin tá a bá wọn selection ní ayé máa wà ní oko ẹrú yẹn màá ṣàlàyé fún yín so that màá jẹ́ kí bàbá mi kàn take over ó ní nǹkan tó yìnbó pè ní sovereignty sovereignty ní pé orílẹ̀-èdè ní independent and sovereignty yẹn ó ní political sovereignty ó ní legal sovereignty Nigeria ti expire political sovereignty Nigeria ti expire but nítorí pé èmi àti ẹ̀yin ò gbé ẹsẹ̀ tó yẹ ká gbé wípé a dìbò mọ́ tí gbogbo Yorùbá bá jókòó sílé báwọn ò dìbò àti gba sovereignty wa padà lọ́wọ́ Nàìjíríà because ẹ̀tọ́ wo ló fẹ́ lò láti sọ pé a dìbò fún wọn fọ́ọ̀mù ìjọba náà táàtì ẹlẹ́tì sẹ́nétọ̀ ẹlẹ́tì rep ẹlẹ́tì kánsẹ́lọ̀ ẹlẹ́tì house of assembly ta ló fẹ́ pé tí abala ń lọ ta ló fẹ́ lọ bá gbé ẹjọ́ ẹ báwọn èèyàn yín sọ̀rọ̀ ta ló ẹlẹ́tì l'Abuja ta ló wà ní Agodi ta ló wà ní Alámísà ta ló wà ní state house ní Ọ̀ṣun tó túmọ̀ wípé iṣẹ́ ìjàgbára òmìnira Yorùbá yìí owó èmi àti yín ló wà kò dé ṣọ̀wá bù sí kò ṣọ̀wọ́ kí n sà kò ṣọ̀wá bù sí bí ò bá lè pa bí ò bá lè bù lẹ́sẹ̀ òun kọ́ là ń sọ ṣe a fẹ́ gbọ́ òmìnira
àbí a fẹ́ continue ní oko ewu. Tàbá fẹ́ gbọ́ òmìnira ọ̀wọ̀ wa ló wà sí. Kò pẹ́ mọ́ tàbá ti ní kò ṣẹlẹ̀ ṣọ́ 2023 kò ṣẹlẹ̀ ṣọ́ 2023 tàbá ní pé ẹ̀yin tẹ́ wà nígbà òkíá ẹ̀ mobilize 1 million fún wa à ń bọ̀ wá bá wọn sọ̀rọ̀ 10 o'clock náà máa pàdé by 7 o'clock àwa ti wà nígbà òkíá ká tó dé ìgbókíá ní 10 o'clock tàbá bẹ̀rẹ̀ mítì kí 1 million tó fẹ́ 9 o'clock ó ṣú ọ̀pẹ́ àgẹ́ láti gbòmìnira bá nìyẹn mo wá pinnu fún yín lágbára Elédùmarè wípé Yorùbá máa kó ònú Nàìjíríà fún 2023 tàbá ṣètò wa Ọlọ́run àwọn ọ̀pá lọ́wọ́ o. Once again, Koiki Media bringing the world closer to your doorsteps. Oòduà nation. Oòduà nation. Ẹ dákun kọ́mọ́dà bíi pé arólé apá kan dápá kan sí. Ọkùnrin ló ti ń sọ̀rọ̀ láti afẹ́ kí àwọn ọmọ wa kan náà dìde kán wá fún wa ní ọ̀rọ̀ sítí níwọ̀n bá sókè. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Ẹ dákun níbi tí gbogbo ata ti wà kí mọ́mi wà yẹn tó dé. Bàbá Àbújá ìdíje sókè ẹ wo bàbá wa yìí wàláì látàbújá náà ti wá torí kí ni kò dé ẹ fún wa látẹwọ ẹ ṣe ogun agbé yìí ogun agbé ogun akò ní gbọ́dọ̀ rẹ wọn mi ẹ bọ́ sí ìgbà yẹn wá sí. Oòduà nation. Oòduà nation. Oòduà nation. Mojúbà Ọlọ́run alààyè. Mojúbà ìṣẹ̀dálẹ̀ ibi tá a wà yìí. Orúkọ tèmi ni ọmọọba Modúpẹ́ Ayọ̀délé láti Ìjẹ̀bú North East Local Government ní Ogun State. Mo kí gbogbo wa o fún gbogbo atótónu tá a ti sọ látàárọ̀. Àtàwa tó yé àtàwa tí ò yé. Mo rò pé ẹnìkíní ti sọ, ìkejì ti sọ, ìkẹta ti sọ. A ti fẹ́ tóbi márùn-ún tá à ń sọ̀rọ̀ báyìí. Ìwọ̀nba ìyànjú tí mo kàn máa gbà wá ni pé lákọ̀ọ́kọ́ náà ṣe rí bàbá wa olóyè Chief Sunday Igboho kọ́lọ́hún Olódùmarè kó túbọ̀ bá wa lọ́ra ẹ̀mí wọn. Kí àwọn alálẹ̀ yìí kó túbọ̀ bá wa dì wọ́n mú. Ẹnikẹ́ni èèyàn kéèyàn abínú obìnrin ni bàbá gbé jáde pẹ̀lú abẹ. Tó bá ní Sunday Igboho kí ló ń ṣe níbẹ̀ yẹn kí ilẹ̀ kó gbé orúkọ ẹ̀. Kẹ́ni èèyàn kéèyàn láàrin àwa tá a wà níbí àtàwọn èèyàn wa tí ò sí bí tá a ti búra tá a rò pé ìbúra irọ́ ni. Tó bá ní òun máa jẹ ọ̀gá wa Sunday Igboho lẹ́sẹ̀ ìbúra tá a ṣe yẹn kó mú Olúwa yìí. Tó bá rìn kí ilẹ̀ kó gbóná mọ́. Atẹ́gùn tó bá ń gbà kó lòdì sí lára. Tó bá mú omi kó gbòdì sí lára. Tí ò bá wá rí bẹ́ẹ̀ o tó jẹ́ pé tinútinú tọkàntọkàn ni ẹrú tá à ń ṣe yìí tó tó gẹ́ gbogbo nǹkan tá à ń ṣe ní lónìí àṣẹ ti dùn. Mo wá bẹ̀ wá pátápátá ìjà náà ti délẹ̀ báyìí o ẹ gbàgbé pé ẹ bóyá ọkùnrin nìkan ló lọ jà tẹ bá gbé K49 yẹn máa gbé. Ṣàkọtẹ́lẹ̀ ẹ mọ̀ pé kò sí kékeré Ìjẹ̀bú. Àwọn àwọn fọwọ́ ṣe o. Ìgbàgbé. Ẹ̀ṣẹ̀ wà nìyẹn. So ẹjọ́ tó lọ lọ́wọ́. Ẹ jẹ́ ó ti fi àwọn kan sọ. Wọ́n tó rí àwọn mọ́tì generation fún wa. Wọ́n àwọn ọmọ wa àtàwọn ọmọ wa ní. Ẹrú tà ń ṣe ìtítọ́. Àwa ọmọ aláṣọ àwa ń wà kìsà. Àwa ọmọ ẹlẹ́ran àwa ń jẹ gbogbo. Òjọ́ mọ́ o. Tí wọ́n bá ti ní ó yá ẹjọ́ ó yá náà nìyẹn. 2023 wọ́n yẹ sọ no election and we are no more Nigeria. Kí ni wá o? Kí ni wá o? Ojú àgbè wá o. Nígbà tí àwọn ọmọ mi wà tó ti bá wa sọ̀rọ̀ tán a máa fi àsìkò yìí sẹ́rí wọ́n ní ẹkúṣẹ́ òun ló máa mú orí yá ẹ rí i pé ìpépọ́dọ̀ wa lónìí àwọn èèyàn kan náà ni wọ́n ṣe wàhálà ẹ̀ so I need láti recognize wọn wọ́n wà ń bí wọn ò sí ń bì bẹ̀rẹ̀ látòrí
bàbá Sunday Adéyẹmọ a kí wọn púpọ̀ mo fi tí wọn mo fi kí Mr. Ọláyẹmí Kóìkì Mr. Adigun wọn àpòjú ọrẹ wọn kànjú ọlá Omeyo èmi Alhaji Yusuf Sugar Boy àti ìrìn Sugar Boy rí Ọlọ́run jẹ́ kó dé bá aláyàtọ̀ lábíà bẹ́ẹ̀ náà a ní àwọn èèyàn kan lókè òkun tí wọ́n ń ṣe takuntakun lórí ọ̀rọ̀ yìí àwọn bíi Mr. AY Ghana ló wà máa yẹn náà very good ó wà lára àwọn tó yẹ pé adán ṣe kínní ìtòkín dà Mr. Kóìkì orúkọ tí mo pè àwọn tó fọ́ọ̀dù wa ẹjọ́ ẹ bá mi pè wọ́n ẹ bá mi àwọn ènìyàn àwọn náà ń wọ̀ jẹ́ kéjì ká wa kó yẹ owó náà ti dá fún wa sọ́fà èyí. Samuel Arise TV. adúpẹ́ lọ́wọ́ Mr. AY Ghana láti Ghana. adúpẹ́ lọ́wọ́ Alhaja Adenike láti US. adúpẹ́ lọ́wọ́ Mrs. Titilayo Fagbora láti UK. adúpẹ́ lọ́wọ́ Mr. Abiodun láti US. Alhaji Kazeem láti Germany. Mr. Elijah láti United Kingdom. Mr. Ladoja láti United Kingdom. a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹgbẹ́ ètò náà kalẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín. a dúpẹ́ lọ́wọ́ Mr. Alhaji Yusuf Ajikobi wọn ti gbogbo ìlú Ìbàdàn Oòduà kan wọ́n lọ ẹ̀ṣẹ̀ gan ni. nítorí òjò tó ń rọ̀ bí a ké dẹ́tọ́ bá ti ń fún wa ní face mask ẹjọ́ ẹ jẹ́ ká lò ó ní ẹ jẹ́ ká lò ó. mi mọ̀ bóyá ìbéèrè wa tá a fi torí ẹ̀ tá a fi gbé nǹkan yín kalẹ̀ ó dàbẹ̀ pé bóyá Kóìkì náà lè sọ ń pa ẹ̀ tí a bá béèrè question yẹn lọ́wọ́ wọn. ẹjọ́ ikú gbàgbé yín àrùn gbàgbé yín ẹjọ́ Alhaji Basiru Ẹ̀gìdé from Lagos ara àwọn tí ò jẹ́ kéjì káwọ́ yẹn náà ni Alhaji Basiru from Lagos. àwọn àníkà láì àwọn èèyàn kan náà wà kì í ṣe pé bóyá tóbi àbá bíìgì àbá lówó lọ́ni àwọn èèyàn kan náà wà tó ń ṣiṣẹ́ lábẹ́nú tó yẹ pé iṣẹ́ náà ń ṣe òkèrè o. mo bẹ̀rẹ̀ látòrí Afa Abdulrasaq òǹdà yọjú sílé Afa Abdulrasaq Saidi Aribọyọ òǹdà Aribọyọ Ọlánipúpọ̀ from Ọ̀ṣun Ọláníyàn from Ọ̀ṣun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Adé Sunday Igboho àjọ ń ṣe gbogbo ẹ̀ náà ni Adébáyọ̀ àwọn admin gbogbo tá a jọ ń ṣe tí gbogbo ẹ̀ fi ń tò àwọn nìyẹn Ifátayọ̀ àjọ ń ṣe gbogbo ẹ̀ náà ni so I recognize gbogbo yín o gbogbo ẹ̀yin tẹ́ wá náà gbogbo yín pátá la recognize now ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ òun la fi sọ pé ọ̀dà tó bá rú wa lójú kábìlẹ̀ léèrè nítorí rú wa lójú yẹn ìlànà ká wá béèrè lọ́wọ́ Chief Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà à ń ṣe àwọn àríyànjiyàn ẹjọ́ ẹ má fi kíní ẹ distract wa ẹ má pè méjì sọ́nà méjì. Kóìkì gbogbo àwọn èèyàn mi tẹ́ rí wọ́n ní àwọn ti ṣetán wọ́n ti bínú tán wọ́n láwọn ò gbà kíyà máa dọmọ Yorùbá mọ́ wọ́n ní tójú àwọn rí ọkàn àwọn kọ́ wọ́n láwọn fẹ́ máa gbógun ti àwọn tó ń gbógun ti wá àbí báwo ni wọ́n láwọn fẹ́ bẹ̀rẹ̀ láti máa gbé ogun ti àwọn tó ń gbógun ti wá a sì fẹ́ fìjà fún àwọn tó ń bá wa jà àwọn ọ̀rọ̀ kan wá wáyé láàrin yẹn àwọn ọ̀rọ̀ tó wáyé ni pé ṣé kí ibi tí wọ́n bá ti ń gbógun ti Yorùbá àbí tí wọ́n bá ti ń fìyà jẹ Yorùbá ṣé kí wọ́n máa strike mẹ́ẹ̀.